onílé dààmú àlejò obìnrin ò gbọ́dọ̀ kó lójú kí ló dé bó ṣe ń lo aṣọ dúdú ló ń lo pupa àti yẹ́lò àwọ̀ ìsúrú sinimá titun aláṣọ mẹ́ta Toymax Films òdì àti gbé jáde. lábala láṣọ ìdúrókò ìtọ́ba wọ gànìyàn láàyò aláṣọ mẹ́ta aṣọ ìjà aṣọ ọgbà aṣọ ọjà àjòkò jẹ́jẹ́ tó jókòó jẹ́jẹ́ kájòkó òjò gbádùn ara iṣẹ́ jíjà rẹ̀ aláṣọ mẹ́ta bọ́ọ̀sì ìyàwó ní ìtòǹbà òrìṣà aláṣọ mẹ́ta fa wàhálà kẹ̀kẹ́ jẹ́tẹ́lẹ̀ tuntun sẹ́nu gbẹ̀dù sálọ́dẹ̀ báwa tọ́sù tó gbóná girigiri sinimá titun aláṣọ mẹ́ta lẹ́jù yẹyẹ Túndé Kẹ́hìndé Àyìnlá ló pẹ̀lúsì ẹ̀ Káyọ̀dé Adébáyọ̀ àti Ṣọlá Akíntúndé Làkàtà ló dìrẹ́kìtì ẹ̀ Owólabí Àjàsà ló pákéjì ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin obìnrin ní gbogbo àwọn tó kópa nínú ẹ̀ Sábìn Bímbọ́ọ̀sì Ẹniọlá Àjàó Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Dúpẹ́jáyé Simi Fúnmi Ṣónálá Ìyá Àṣàpọ̀n yẹyẹ Túndé Kẹ́hìndé Àyìnlá Olúwabùsáyọ̀ Akíọ̀sù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun aláṣọ mẹ́ta VCD nìkan kásádà. Marketed by Agbaletu Inspirational Marketer. Toymax Films Holding. Movie City. Ami Arena Shopping Complex Maladi Oshodi Lagos. Plus Standard Motion Pictures. Àti Kenny Climax Limited. Ní Ami Arena Shopping Complex Maladi Oshodi Lagos ló ń distribute yẹ. Sinimá titun aláṣọ mẹ́ta. Àwọn tí kò tó kọjá bẹ́ẹ̀. Ó ti jáde. Lábí ọkọ̀ bí náà.